Ọmọọba Dàpọ̀ Abíọ́dún wọ́n ní àwọn ti san 80 bílíọ̀nù fún ẹ̀yin òṣìṣẹ́ fẹ̀yìntì láti ìgbà táwọn ti dé. A sì rí i pé láìpẹ́ yìí ẹ̀ ń fẹ̀hónú hàn pé kí gómìnà san àwọn owó ìfẹ̀yìntì tó yẹ kí wọ́n san pé kí wọ́n gbọ́nwọ́ sí i. Ṣé 80 bílíọ̀nù yìí ṣé kò ì ká owó tí gómìnà ìjọba ìpínlẹ̀ Ògùn jẹ yín ni? Fún àwa òṣìṣẹ́ tá a ti fẹ̀yìntì gẹ́gẹ́ bí òfin àti gẹ́gẹ́ bí ìwé òfin ìṣàkóso Nàìjíríà a lẹ́tọ̀ọ́ sí owó ìdákọ́ńkọ́ lẹ́yìn tá a bá ti lò ọdún márùndínlógójì tàbí tá a bá ti pé 60 ọdún lẹ́nu iṣẹ́ àfẹ̀yìntì gẹ́gẹ́ bí òfin àti gẹ́gẹ́ bí ìwé òfin Nàìjíríà a lẹ́tọ̀ọ́ sí owó ìdákọ́ńkọ́ yẹn. Owó ìdákọ́ńkọ́ yẹn òní gómìnà sọ pé àwọn san tó jẹ́ 80 bílíọ̀nù gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Oṣooṣù là ń gbà ẹ di pé gómìnà ti fẹ́ lọ́dún mẹ́rin nígbà tí wọ́n ro gbogbo ẹ̀ pọ̀ ni wọ́n ní ọ̀kú sí pé bóyá ìjọba kan fẹ́ ìyẹn yóò jẹ sọ láti máa fi jẹun láti máa fi tọ́jú ara wa títí tá a fi máa padà tí ọjọ́ fi máa di tá a fi máa lọ. Mo gbàdúrà yìí pé. Owó ìdákọ́ńkọ́ yẹn kí lẹ lè fi wé kí ni kó lè yé wa dáadáa. À ń gba owó oṣù. Bí owó oṣù òṣìṣẹ́ ni. Yes, à ń gba owó oṣù nígbà tá a wà nínú iṣẹ́. Nígbà tá a bá wá fẹ̀yìntì àwọn ọ̀dà kan bíi gẹ́gẹ́ pé iye ọdún tá a lò àti ibi ipò tá a wà ni wọ́n máa ń fi ṣe iye tá a máa gbà lóṣooṣù. Ìyẹn lábẹ́ òfin tàtijọ́ títí tí èèyàn fi máa lọ bí ó bá máa gbà yẹn lóṣooṣù. Èwo lẹ wá ń jà fún gangan? Eléyìí tá à ń jà fún gangan ni pé tá a bá fi ẹ̀yìntì àwọn owó kan wà tó jẹ́ pé wọ́n á rí pé iye báyìí tọ́ sí ẹ láti fi pé ó ti jókòó sílé o fi tún gbogbo bá ṣe o fi tún àwo ṣe o fi bá a fi nǹkan kan wá kó máa fi lò bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí òfin yẹn ìyẹn ni wọ́n ti san láti bí ọdún 12 ọdún 10 tí gómìnà wa bẹ̀rẹ̀ sí san láti 2021 pé àwọn máa san 500 million lóṣù mẹ́ta nígbà tí aṣáájú wa àná olóyè Ayélára lọ olóyè a béèrè pé kí wọ́n tẹ̀ bá wa fi kún owó yẹn bàbá wa Ayélára sọ pé kí wọ́n máa bá wa san 2 billion naira lóṣooṣù kí wọ́n lè tètè san tán ṣùgbọ́n ní oṣù yẹn pàtó tóṣù kejì gómìnà fi 100 million naira kún ó jẹ́ 600 million naira 300 million fáwọn afẹ̀yìntì ti ìjọba Ogun State 300 million fún ti àwọn tíṣà iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àtàwọn òṣìṣẹ́ ìjọba ìyẹn ni gómìnà ń sọ ló bá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ à tún jọ ń sọ̀rọ̀ pọ̀ pé kí wọ́n lè bá wa fi kún owó yẹn kó tún lè gbẹ pẹ́kílí díẹ̀ kí owó yẹn quality kí wọ́n lè tè san tán mo sì nígbàgbọ́ pé lágbára lọ́wọ́ Ọlọ́run à ń gbàdúrà kíkọ́kọ́ nígbà tá a ṣe pàdé yẹn a fi tó gómìnà létí wípé ìjọba kan lánàá wọ́n san ọdún 7 tí wọ́n jẹ sílẹ̀ alága wa tẹ̀ fi ìwé yẹn hàn wọ́n gómìnà dẹ̀ ṣèlérí fún wa wípé tí ojú ẹ̀ bá ṣẹlẹ̀ nígbà tí wọ́n bá rí owó ńlá kan gbà báwọn fi dá wa lójú pé àwọn asanwó wa nínú ẹ̀. Yàtọ̀ sí kinní kan wà tẹ́ pè ní harmonization kí nìyẹn owó. Ṣé rí nígbà tí wọ́n bá fi owó kún owó òṣìṣẹ́ òfin ilẹ̀ Nàìjíríà sọ òfin ìfẹ̀yìntì sọ wípé tí wọ́n bá ti fi owó kún owó àwọn òṣìṣẹ́ kò jẹ́ pé àwa tá à ń fẹ̀yìntì àtàwọn tó sì ń ṣiṣẹ́ ọjà kan náà là ń lọ pé tí wọ́n bá ti fowó kún owó òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ wọ́n máa fowó kún àwa tá a fẹ̀yìntì náà ṣùgbọ́n wọn ò ṣe lè láti 2010 ìyẹn náà làwa sọ ṣùgbọ́n gómìnà ti gbé àwọn kọmitì kan sílẹ̀ tí wọ́n máa bójú wò àwa náà dẹ̀ ń lọ báwọn yẹn ibo ilẹ̀ tí gbé ṣe o ibo ilẹ̀ gbé ṣe dé o ibẹ̀ yẹn iṣẹ́ yẹn wọ́n ti ṣe dé ibi tó lápẹ̀rẹ̀. Ìdìbò ti súnmọ́ bó bá wá ṣẹlẹ̀ pé gómìnà ò rówó yẹn san tí bòmíì fi dé tí èyí tá a rò wá ṣẹlẹ̀ kí lẹ máa ṣe. Ṣé rí kò sí ohun tó ṣòro ṣe lọ́wọ́ Ọlọ́run àgbọ́yé àdúrà Olúwa tó mú irú ìgbà báyẹn wá ní 2009 á tún mú gbàyẹn báyẹn wá ní 2010 kò sẹ́ni tó lè fara ẹ̀ ṣòwò owó tó bá wà náà lèèyàn lè ná ṣùgbọ́n àwa nígbàgbọ́ wípé àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ti ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ ara máa tù wá àdúrà wa máa gbà ìyẹn kú torí nǹkan táwa gan ṣe gbé àdúrà yìí kalẹ̀ pé kí Ọlọ́run kó máa ṣáájú wa lọ. Àwọn akẹgbẹ́ yín tó jẹ́ ti òṣìṣẹ́ fẹ̀yìntì ìpínlẹ̀
wọ́n ti ń fẹ̀hónú hàn, wọ́n ti lọ tẹ́ní sí iwájú ọ́fíìsì gómìnà, ṣẹ́yìn náà ń gbèrò àti ṣe. ẹni pa àwa la kọ́kọ́ bẹ̀rẹ̀ lánàá ẹgbẹ́ wa kọ lẹ́tà mẹ́rìnlá sí ìjọba sí gómìnà. Lẹ́yìn yẹn àwa tún fẹ̀rẹ̀ òru hàn lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, gbogbo Ògùn state ló mọ̀. Lẹ́yìn yẹn ni gómìnà wa pè wá, aṣáájú wa bàbá yìí lára wọn kó wa lọ síbi àbá mẹ́rìnlá lọ, àwọn ọ̀gá àgàgà lẹ́nu iṣẹ́ ìjọba wà pẹ̀lú wa. Gómìnà tẹ́tí sí wa, gómìnà ṣàdéhùn wípé òun ti gbọ́ gbogbo ẹ̀rọnú wa, báwọn á dẹ̀ ṣe nǹkan sí i. Ìgbésẹ̀ kan báyìí náà bó jẹ́ 100 máìlì ìgbésẹ̀ kan báyìí lè máa gbé, ìyẹn ló bí 100 million naira tí báwọn ní gómìnà fi sí. Mo fẹ́ sọ fún yín pé bá a ṣe àtúnṣe ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ ìjọba lápapọ̀, àwọn ọ̀gá lọ́gàá, a dẹ̀ mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run ìtẹ̀síwájú máa bá. ẹ̀yin lákòótán gẹ́gẹ́ bí alága tuntun, báwo ni àga yẹn ṣe rí? Àwọn kan ló máa ń gbóná gan. Èmi ò jí sọ pé ó gbóná, ṣùgbọ́n ó jẹ́ ìjókòó tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n máa pè wá, àwọn àfẹ̀yìntì máa pè mí, àwọn ìjọba wọ́n máa pè mí, gbogbo wọn náà ni mo gbọ́dọ̀ dá lóhùn. Nígbà kan nígbà tó jẹ́ pé ilé àti church gẹ́gẹ́ bí àlùfáà, nísìn gbogbo bí ni mò ń lọ níbi tí wọ́n bá ti pè mí, àwọn ọmọ ẹgbẹ́ náà pè mí, so mi ò láǹfààní láti pàṣẹ tì mí mọ́. Wọ́n bá ti pè mí, mo sọ pé ó yá náà ni, so mo máa lè sọ pé ó wà engaging part time, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ ayé ò jẹ́ kí n gbádùn, ó sàn ju ayé gbàgbé mi lọ. Orúkọ yín àti ipò tẹ́lẹ̀? Orúkọ mi ni àlùfáà Benedict Àtàndá Adémóyè, alága àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ Ògùn.